Wọ́n ní princess láti Ọ̀yọ́túnjí wọ́n tẹ̀lé Queen Naomi wá sí Nàìjíríà láti wá rí bàbá wo erin ńlá. Bí a ṣe gbọ́ ní princess yìí ni gbogbo wọn pariwo pé kábíyèsí fẹ́ ní fíléèjì Ọ̀yọ́túnjí wọ́n wá sí Nàìjíríà o. Wọ́n ní Queen Naomi ní kàn tẹ̀lé àwọn láti wá rí bàbá wo erin ńlá. Wọ́n ní wọ́n dẹ̀ wá láti wá rí bàbá wo erin ńlá. Wọ́n ní inú kábíyèsí dùn láti rí wọn. Inú Queen Naomi dẹ̀ dùn nítorí pé princess yìí ó gba invitation Queen Naomi wọlé láti wá rí kábíyèsí bàbá wa erin ńlá. Ẹ mọ̀ pé gbogbo nǹkan tí à ń sọ náà ni pé kí wọ́n rí di ọ̀rọ̀ yìí. Ọlọ́run dẹ̀ bá wa ṣe. Gbogbo ọ̀rọ̀ yìí ló máa lójútùú, ẹ̀yin èèyàn lé. A sọ fún yín wípé Queen Naomi àti kábíyèsí nìkan ni kábíyèsí fọwọ́ sí pé kí wọ́n lọ ṣojú àwọn ní Ọ̀yọ́túnjí village. A ti sọ gist Ọ̀yọ́túnjí village fún yín pẹ̀lú ọba tó ṣaláìsí Adéfúnmi tí wọ́n ní sísítà wọn gún wọn láyà. Bí ọba Adéfúnmi ṣe lọ bá àwọn baba ńlá baba wọn nìyẹn o. Látìgbà yẹn ni wọ́n ti mú sísítà wọn yìí. Èyí ṣẹlẹ̀ ní South Carolina nítorí ẹ̀yin tí ẹ bá ń tẹ̀lé gist wa a tún padà sẹ́yìn díẹ̀ o. Wọ́n ní wọ́n bẹ̀rẹ̀ sí í ṣe ìwádìí lórí ẹ̀ ṣùgbọ́n wọ́n ti arrest sísítà wọn yìí. So ìgbà tí kábíyèsí dẹ̀ gbé Queen Naomi àti Dr. Lizzie dìde pé kí wọ́n lọ represent àwọn ní South Carolina. Wọ́n lọ represent wọn. Wọ́n ní bí àǹtí wáyé bó ṣe fò lọ sí South Carolina nìyẹn. Tí bàbá wa erin ńlá sọ fún yín pé kó padà lọ́nà, wípé kò gbọdọ̀ lọ, wọ́n ní kò dáhùn. Wọ́n ló ní bàbá wo erin náà lè máa control bó ṣe ń control Queen Naomi, ẹ̀yin èèyàn lé. Wọ́n ní princess láti Ọ̀yọ́fúnmi wọ́n lọ wá sí Nàìjíríà pẹ̀lú Queen Naomi o láti wá rí kábíyèsí. Ìpè ó ya kábíyèsí lẹ́nu nígbà tí kábíyèsí rí wọn. Ìpè wọn wá yọjú sí àwọn. Wọ́n ní inú Queen Naomi dẹ̀ dùn láti jẹ́ kí princess tẹ̀lé wọn nítorí pé gbogbo ọ̀rọ̀ àwọn á lè gbọ́rọ̀ lẹ́nu wọn. Kò ní sí pé bóyá wọ́n sọ àtàmọ̀. Ṣé ẹ mọ̀ pé tí princess bá sọ gbogbo nǹkan tó ṣẹlẹ̀, ọkàn kábíyèsí á balẹ̀. Kábíyèsí á dẹ̀ mọ ibi tí gbogbo àwọn ọ̀rọ̀ yìí ti jẹyọ, ẹ̀yin èèyàn lé. Wọ́n ní kábíyèsí kí Queen Naomi kú iṣẹ́ èyí tí wọ́n ṣe láti mú princess wá sí Nàìjíríà lórí ọ̀rọ̀ tí gbogbo ẹ̀ tó dojúrú fún wọn yìí. Láti yanjú gbogbo ọ̀rọ̀ yìí, wọ́n ní nǹkan tí Queen Naomi dẹ̀ ṣe ni pé ó dáa kí princess wá so that wọ́n á lè gbọ́ ọ̀rọ̀ lẹ́nu princess fúnra wọn. Wípé kò ní jẹ́ òwòde kan làwọn á máa sọ. Wípé tí àwọn bá ń sọ̀rọ̀ yẹn kò ní yé kábíyèsí dáadáa. Dàní pé kí princess wá kó wá fẹnu ara ẹ̀ sọ gbogbo nǹkan tó ṣẹlẹ̀, ẹ̀yin èèyàn lé. Ṣẹ́yìn náà mọ̀ wípé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí lórí ọ̀rọ̀ $180,000 náà. Wọ́n ní pé ọ̀rọ̀ yìí náà wípé ó jáde nínú ọ̀rọ̀ tí wọ́n sọ ní Oyètúndé village. Ṣùgbọ́n tí Queen Naomi bá délé tó máa kàn ń sọ fún kábíyèsí, kábíyèsí ò ní mọ nǹkan tó ń ṣẹlẹ̀. Àfi kí ẹni tó mọ̀ nípa ọ̀rọ̀ yìí kó wá ṣàlàyé fún bàbá wo erin ńlá. Ẹ jẹ́ kí n kí ẹ̀yin olólùfẹ́ mi ní ilé lóko àti ní ẹ̀yin odi wípé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Mashola Gist TV ń kí yín.
Mashola Gist TV ń kí yín, adúpẹ́ adúpẹ́ atọ́pẹ́dá. Mashola Gist TV ń kí yín, Mashola Gist TV ń kí yín o, ó ní ẹ ṣé o, lọ́wọ́ ọkùnrin, lọ́wọ́ obìnrin, lọ́wọ́ ọmọdé, lọ́wọ́ àgbà, lórí gbogbo bẹ́ẹ̀ ṣe ń comment, tẹ́ ń like, tẹ́ ń share, adúpẹ́ ní ọwọ́ gbogbo yín. Mashola Gist TV ń kí yín, ẹ̀yin olólùfẹ́ wa ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́? Orúkọ mi ni Mashola kò yí padà. A máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. A ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè wa. Ẹ̀yin èèyàn lè tẹ́ bá ti subscribe, ẹ tẹ notification bell kẹ́ ẹ subscribe so that a bá ti post any gist ẹ máa rí. A ń sọ Yorùbá lórí channel yìí nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa. Ẹ̀yin èèyàn lé à ń ṣe advert lọ́lọ́kùn òjọ̀kan lórí channel yìí, ẹ kàn sí wa ní Mashola Gist TV. Ọlọ́run Elédùmarè á bá mi gọ́wọ́ yín sókè o. Ọlọ́run Elédùmarè á bá mi ran gbogbo yín lọ́wọ́ o. Òkè òkè ni ọlá yín á máa lọ o. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. Ṣé ẹ mọ̀ pé tí Queen Naomi bá délé tán máa ń ṣàlàyé fún kábíyèsí, wọ́n á rè pé bóyá Queen Naomi mú àtàmọ́ ni. Wọ́n á rè pé bóyá nítorí pé Queen Naomi ò nífẹ̀ẹ́ àwọn olórí náà fi ń tàtàmọ́. Wọ́n á dẹ̀ rè pé nítorí pé kábíyèsí nífẹ̀ẹ́ Queen Naomi nìkan, ìtorí ẹ̀ ni Queen Naomi fẹ́ fi máa parọ́ mọ́ àwọn olórí yìí. Ṣùgbọ́n bí princess ṣe tẹ̀lé Queen Naomi wá sí Nàìjíríà, gbogbo ọ̀rọ̀ tó ṣókùnkùn á hàn kedere sí bàbá Erin ńlá. Wọ́n á lè mọ ẹni tó nínú òkùnkùn tó ń tafà sínú ìmọ́lẹ̀. Ọ̀rọ̀ yìí á dẹ̀ hàn kedere sí bàbá wa Erin ńlá. Ṣẹ́yìn náà dẹ̀ mọ̀ pé ìgbà tí àǹtí wa tó lọ sí North Carolina, ṣe ló lọ ń bá Queen Naomi jà. Náà ni ó mú ọwọ́ ló fi gbá tébù dínà. Èyí tí wọ́n pèsè fún Queen Naomi àti Dr. Elizabeth. Wọ́n ní kò sí nǹkan tí àǹtí wa ò fi Queen Naomi àti Dr. Elizabeth pè tán. Wọ́n ló bá wọn jà, ó pè wọ́n lórúkọ oríṣiríṣi nítorí pé inú bí wípé Dr. Elizabeth àti Queen Naomi ní kábíyèsí rán lọ sí South Carolina. So gbogbo àwọn nǹkan yìí, gbogbo ẹ̀ ni princess rí. Princess adé lè ṣàlàyé bí ọ̀rọ̀ ṣe jẹ́ fún bàbá Erin ńlá. Bí a ṣe gbọ́, wọ́n ní medical doctor ni princess yìí. Wọ́n ní yàtọ̀ sí yẹn, wọ́n ní princess yìí ò ní àǹtí wa pè tí wọ́n ní pé wọ́n fẹ́ kábíyèsí. Ṣé ẹ mọ̀ pé bí princess ṣe tẹ̀lé wọn wá sí Nàìjíríà ní ìsìn, ọ̀rọ̀ á níyanjú, gbogbo ẹ̀ á hàn kedere sí kábíyèsí. Bí a tún ṣe gbọ́ gan, wọ́n ní kábíyèsí Adéfúnmi, wọ́n ná close gan mọ́ Queen Naomi àti kábíyèsí. Wọ́n ní wọ́n ń ṣe bí ọ̀rẹ́ síra wọn ni ní ìgbà tí wọ́n wà láyé. Wọ́n ní kábíyèsí ò dẹ̀ fi ọ̀rọ̀ wọn ṣeré rárá. So gbogbo nǹkan tó ṣẹlẹ̀ nípa pé kábíyèsí fẹ́ princess yìí, gbogbo ẹ̀ ni princess yìí mọ̀. Ó mọ gbogbo àwọn olórí tí wọ́n wà nídìí ọ̀rọ̀ yìí. Ẹ̀yin èèyàn lè kì í ṣe nǹkan kékeré ni ọ̀rọ̀ yìí o. So ìtorí ẹ̀ ni princess fi tẹ̀lé Queen Naomi wá sí Nàìjíríà. Wọ́n ní inú kábíyèsí dùn gan nígbà tí wọ́n rí princess ní Nàìjíríà. Bí a ṣe gbọ́ nìyẹn allegedly. Ṣé mọ̀ pé gbogbo ìgbà yẹn náà ń gbé pé kábíyèsí fẹ́ èèyàn kan ní Ọ̀yọ́túnjí, kábíyèsí fẹ́ èèyàn kan ní Ọ̀yọ́túnjí. Princess tó ń sọ ni. Princess tó ń sọ pé kábíyèsí fẹ́ ni. Ẹ̀rí pàṣírí wọn ti ń tú báyìí, ẹ̀yin èèyàn lé. Nígbà tí àǹtí wáyé náà pe Queen Naomi, princess tó ń rí fáàní ipe kí Queen Naomi máa múra ìyàwó o. Ṣé mọ̀ pé mo sọ fún yín lórí channel mi pé rọ́ ni, plan work ni, òun lẹ ti rí yẹn. Ẹ̀yin èèyàn lé, wọ́n kàn fẹ́ bà bàbá wa Erin ńlá lórúkọ jẹ́ ni, wọ́n fẹ́ bà kábíyèsí lórúkọ jẹ́ ni. Ṣé ìyàwó ló kan kábíyèsí kù nísìn pẹ̀lú gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ sí wọn tójú wọn ti rí lọ́dọ̀ àwọn ìyàwó oríṣiríṣi tán fẹ́? Kì í ṣe nǹkan kékeré, ẹ̀yin èèyàn lé. Gbogbo nǹkan tí àwọn olórí ń ṣe, gbogbo etí tó ń pa ò ní pé kí Queen Naomi má padà wá sínú palace. Wọ́n ti ròyìn pé tí àwọn bá tún gbé ọ̀rọ̀ ìyàwó wọ̀, Queen Naomi ò ní wá sínú palace. Gbogbo nǹkan tó wà ní mind wọn ò ní kí kábíyèsí àti Queen Naomi jà, kò sí nǹkan míì.
gbogbo drama tẹrí lórí social media yìí ipe kéko Naomi má wá sínú palace ni kò sí nǹkan míì so ẹ̀yin lé gist tá gbọ́ nìyẹn pé princess ó wá sí Nàìjíríà pẹ̀lú Queen Naomi o kí ọ̀rọ̀ lè fi ní ìyanjú nítorí wípé kì í ṣe nǹkan kékeré ní nǹkan tó ṣẹlẹ̀ tí ọba Adéfúnmi ní Ọ̀yọ́túnjí village wọ́n fi wàjà wọ́n ń ṣe investigation wọn lọ lórí ọ̀rọ̀ yìí tá a bá tún gbọ́ update a máa mú wá fún yín mo dúpẹ́ lọ́wọ́ gbogbo etí tó ń gbọ́ mi ní ilé lóko àti lẹ́yìn odi ẹ káàbọ̀ sí Mashola Gist TV ọlọ́run elédùmarè ọba aláàánú á bá mi gbọ́wọ́ yín sókè ẹ má gbàgbé kẹ́ ẹ fún fídíò yìí ní thumbs up o mo dúpẹ́ púpọ̀ pọ̀ lọ́wọ́ gbogbo ẹ̀yin subscribers mi gbogbo bẹ́ẹ̀ ṣe ń share tẹ́ ń like tẹ́ ń comment gbogbo ẹ̀ mo rí ọlọ́run á bá mi dùn yín nínú o ọwọ́ yín ò ní lọ ìsàlẹ̀ òkè ni ó máa lọ gbogbo ẹ̀yin tó jẹ́ pé ẹ ti subscribe ẹ má dúró rárá ẹ subscribe torí kò ná yín ní nǹkan kan ẹ kàn máa gbádùn gist ni ẹ subscribe kẹ́dẹ̀ tẹ notification bell so that a bá ti post any gist ẹ máa rí ọlọ́run á bá mi ṣàánú fún gbogbo yín o ọ̀sẹ̀ tá a fẹ́ wọ̀ yìí ní weekend ayọ̀ ló máa jẹ́ fún èmi àti yín please share this video like and subscribe ẹ má gbàgbé kẹ́ fún fídíò yìí ní thumbs up God bless you all. Mashola Gist TV love you all.